Ẹ kálẹ́ o, gbogbo ọmọ Yorùbá pátá nílé lóko ẹ kálẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ní UK. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ní Europe. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ní Amẹ́ríkà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní diaspora, mo kí gbogbo yín, mo kí yín gidigidi gan. Ẹ ṣé gan ni. Ojú òní ti wà lágbára Ọlọ́run. Mo fẹ́ fi fídíò yìí, mo fẹ́ fi bẹ̀ mọ́mí Maureen, bàbá Koiki, bàbá Sunday Igboho lórí program tí mo gbọ́ ní alẹ́ yìí tí mọ́mí Maureen tí wọ́n ṣe. Ẹ jọ̀ọ́, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà ni a máa bẹ̀ o. Kì í ṣe mi nìkan ni mo jáde láti wá sọ ọ̀rọ̀ yìí. Gbogbo ọmọ Yorùbá tó jẹ́ pé bẹ́ẹ̀ tí ń ṣe prógámù yín, inú wọn máa ń dùn, gbogbo wọn ni wọ́n rán mi sí yín. Èmi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ibi bá rí mi tí mo wá sọ̀rọ̀ níta, mi ò ń dédé wá sọ̀rọ̀ láì jẹ́ pé bóyá ẹ̀mí Ọlọ́run ó push mi láti ṣe ohun tí mo fẹ́ ṣe. Kò wá sí bí mo ṣe máa wá ṣe tó bá pọ́ Ọlọ́run náà ló rán mi, mi ò lè rí wàhálà nínú ẹ̀ rárá. Mo bẹ̀ yín, mọ́mí Maureen, bàbá Koiki, Ọláyọmí, bàbá wa Sunday Igboho, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run alààyè, ẹ má bínú síra yín. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n yọ̀ wá. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run alààyè, gbogbo nǹkan tó bá ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bí ìjà láàrin yín àbí áwọ̀, àbí ó gbọ́ tèmi kò gbọ́ yé, mo gbọ́ tiẹ̀ kò gbọ́ yé, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run. Torí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo ṣe wá síta láti tètè wá sọ wípé gbogbo ọmọ Yorùbá pátá tí wọ́n nífẹ̀ẹ́ sí yín gan, wọ́n ní kí n bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́, kẹ́ ẹ má bínú, ẹ fọwọ́ wọ́nú. Ẹ má jẹ́ kí èṣù, ẹ má jẹ́ kí àṣàsí tí àwọn politician, àwọn ọba, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá Yorùbá nation, àṣàsí tí wọ́n ń sà, àwọn náà ń sàṣàsí o. Tó bá ń jà, a jẹ́ pé ẹ̀mú tẹ́ gbé lọ́wọ́ ni òun o. Àwọn náà ń sàṣàsí, tí alágbára ń ṣubú. Wá ṣe pera wa lálágbára yìí. Nítorí ẹ̀ ló ṣe sọ pé wash and pray. A ní láti máa wash ká máa pray. Sọ pé alágbára fúnra ẹ̀, òun náà ń ṣubú. Wọ́n ń sàṣà alágbára tó dẹ̀ lè mú alágbára. Nítorí pé ìgbà tí alágbára ò bá ti wash tó dẹ̀ ti lè pray. Tó bá pray tó wash, ó waste time ara ẹni. Tó bá dẹ̀ ń wash tó pray, it's a waste of time. Kò pé mo bẹ̀ yín, bàbá Koiki, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, mọ́mí Maureen, mo bẹ̀ yín gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ni Babaconfirm JP. Àwa ò sí nídìí màdàrú, èmi ò sì sí nídìí ọ̀tẹ̀, mi ò sí nídìí pé kí nǹkan bàjẹ́. Wòlíì Ọlọ́run ni wá. Tí ẹ bá wá rí wa láàrin yín wípé àwa náà ń bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation, ohun tí Ọlọ́run rán wa ni. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run, mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ fi ọwọ́ wọ́nú, ẹ ṣẹ́tù kínní nínú ilé, ẹ má jẹ́ kó tún jáde mọ́. Politician tó ń wò wá, ó ń fi wá rẹ́rìn o. Ọlọ́run ti mú wọn, ogun àwọn ti mú wa, àṣàsí àwọn ti mú wa. Àwọn ọba tí wọn ò fẹ́ jẹ́ kó ṣeé ṣe, ṣẹtìrìsì, ṣe pé àwọn náà ń wò wá, a ní ó ti mú wọn. Ẹ jọ̀ọ́, nítorí ẹ̀ lọ́lọ́run ṣe perú àwa sáàrin tó a jẹ́ wòlíì Ọlọ́run. Èmi kì í ṣe fake. Nǹkan kan tí
mo máa jẹ́ kí gbogbo ẹ̀dá kó mọ̀ nìyẹn. I am not a fake prophet. Ọlọ́run rán èmi ni, èmi á dẹ̀ jíṣẹ́ tèmi. Mi ò ní kéèyàn dáwó fún mi, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú owó ẹnikẹ́ni. Mi ò ní kẹ́nikẹ́ni ra airtime fún mi, kò sí nǹkan tó kàn mí. Ìwọ̀nba tó wà lọ́wọ́ mi tọ́lọ́run lè ràn mí lọ́wọ́ tí mo lè ná lórí ohun tí mò ń ṣe yìí, Ọlọ́run ń ṣe fún mi. Mo dẹ̀ máa ń sọ fún gbogbo èèyàn, I told everybody, ṣètòyàn kan bá ń pè mí kìíní kan, no, my own is I am a prophet, I am a spiritualist, I run spiritual church and I do spiritual work. Ṣèmi ò stay ní ara mi dé bẹ́ẹ̀. Báwo èèyàn bá tiẹ̀ pè mí gan tí wọ́n láwọn ní problem, báwo làwọn ṣe máa ṣe tí n bá sọ pọ́nà báyìí lọ́ máa gbà bọ́ bá kó owó lé mi lọ́wọ́ ẹni tó bá kówó lé mi lọ́wọ́ rí níbi tí ẹ rí yìí or anywhere tó ní mi ò gbéṣẹ́ òun lóhun lọ́wọ́ àbí sẹ́yìn ò dáhùn ẹ jẹ́ kó jáde. tó lè fẹ́ jọ nítorí irú tàwa tá a wà láàrin yín táwọn èèyàn ń rí wa pé ṣe là ń tẹ̀lé yín lẹ́yìn níṣe là ń tẹ̀lé yín tọ́wọ́ pé ìránṣẹ́ Ọlọ́run wo nìyí tó ń rí wa tá à ń tẹ̀lé yín lẹ́yìn. mo bẹ̀ yín, Olúwa ní kí n sọ fún yín, ẹ jẹ́ kí mátà tẹ̀ ń fà lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ lọ́lẹ̀, ẹ sọ lẹ́yìn aṣọ, ká jọ ṣe ọmọ ìyá ni wá, ẹ má jẹ́ kó bàjẹ́, ẹ má jẹ́ kí mission Yorùbá nation ẹ má jẹ́ kó wó. mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, bí ìjà bá ti bẹ̀rẹ̀ ó ti fẹ́ òpó yẹn ọkàn àwọn èèyàn máa tutù, wọ́n gbóúnjẹ déwájú mi lálẹ́ yìí láwẹ̀ tí mo ti ń gbà ta ti ń gbà látàárọ̀ kí ọ̀dẹ̀ gbóúnjẹ dé mi ò lè jẹun jẹ. I was so down pé ṣé ṣù nìyí báyìí, èṣù dẹ̀ máa jẹ̀bi, ó tiẹ̀ ti jẹ̀bi. ẹ jọ̀ọ́ mọ́ mi Maureen, lórúkọ Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú. bàbá Koiki, mo bẹ̀ yín náà, ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú. ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ bàbá mi Sunday Igboho, mo bẹ̀ yín, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín, ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú, ẹ jẹ́ ká gbàgbé mátà yìí, ẹ jẹ́ ká concentrate lórí ibi tá à ń lọ. ẹ má jẹ́ kí èṣù kó wọlé, ẹ má jẹ́ kí ọ̀tá kó yọ̀ wá. nítorí ẹ̀ ni mo ṣe wá bá yín, ẹ jọ̀ọ́ torí ẹ̀ náà mo ṣe fídíò yìí, ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má jẹ́ ká jà, ẹ má jẹ́ ká jẹ́ káwọn nǹkan ìkójó tá lè máa sọ nínú program tó lè jẹ́ kí ọkàn àwọn tó ń tẹ̀lé wa máa tutù. mo bẹ̀ yín, kó lè jẹ́ kí wọ́n tó máa rí wa ní ìrírí pé ṣé kò yẹ pé Yorùbá yẹn náà ló tún dé yìí. ẹ mọ orúkọ tó ń pe Yorùbá náà dàlẹ̀ ni wọ́n. ẹ má jẹ́ kí èṣù kó jẹ́ káwọn èèyàn máa fẹ́ wò wá pé ọ̀dàlẹ̀ ni wá kí àdẹ̀ ń ṣe ọ̀dàlẹ̀. mi ò rí ọ̀dàlẹ̀ nínú ìwà àǹtí Maureen, mi ò rí ọ̀dàlẹ̀ nínú ìwà bàbá Koiki, mi ò rí ọ̀dàlẹ̀ nínú ìwà bàbá Sunday Igboho, mi ò rí ọ̀dàlẹ̀ nínú yín. that is why I am taking my time to follow you. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú kí a lè mú ship nǹkan táwa ń ṣe yìí kí ó lè dé ilẹ̀ ìlérí. ẹ ṣe gan lẹ́yìn ọmọ Yorùbá, ẹ má bínú sóhun tó bá ṣẹlẹ̀ tí ohun tí ẹ bá gbọ́ nípa kéṣìṣì tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ owó àbí kò ṣòwò, owó tó wà lọ́wọ́ ọmọ mi Maureen, owó gbàwọ̀. èmi ò sí nítorí kí n pẹ̀lú gbogbo yẹn, ìkan tó ṣàkọ èmi ni pé kí n wá ta kí n sọ òtítọ́ ọ̀rọ̀ kí n dẹ̀ kó bẹ̀ ó tán ètè mi ni. ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ náà mo tún padà wá sọ yẹn, má jẹ́ kí ìjà ṣẹlẹ̀ láàrin wa nítorí ọ̀rọ̀ owó. ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú iṣẹ́ tá à ń ṣe gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ fún wa. ẹ ṣé gan ni mo dúpẹ́ gan. ẹ fi ṣọwọ́ títí tó máa fi dé ọ̀dọ̀ wọn pátá kí gbogbo wọn gbọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọ́n gbọ́, ẹ fi ṣọwọ́ dọ́dọ̀ wọn. ẹ ṣé gan ni mo dúpẹ́, ojú òní tì yín. God bless you. mi ò tí ì dé o. ó ṣe ń lọ. God bless you.